بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آمين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير. آمين. اللهم يا من فهم سليمان فهمنا، آمين. ويا من علم آدم الأسماء كلها علمنا، آمين. إنك أنت العليم الحكيم. آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل، آمين. فاطر السماوات، آمين. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون. آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك، آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم. آمين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. eléyìí náà ni ìtẹ̀síwájú nínú omi ọgbọ́n àti omi òye àti omi iman àti omi ìgbádùn ayé. Bá a ṣe mọ̀mí iman, bẹ́ẹ̀ náà ni a tún jẹ ìgbádùn ayé látara Al-Qur'an Al-Karim. Al-Qur'an Al-Karim kò wà fún ẹ̀sìn nìkan, bó ṣe wà fẹ́sìn náà ló wà fún ayé. Gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ Al-Qur'ani yìí dáadáa yóò máa mọ̀ pé ayé rẹ̀ yóò máa yé ń tó dáa fún ọ. Ayé ó máa yé ń tó dáa fún. Àlìkìyà ọ̀run rẹ̀ ó sì máa rọrùn fún ẹ bákan náà. Ọ̀run rẹ̀ ó sì máa rọrùn fún ẹ bákan náà. Bí èèyàn bá wá gbọ́ Qur'ani yìí, yóò wá máa rò pé àlìkìyàmọ̀ nìkan ní ń bá sọ̀rọ̀. Kìí ṣe bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ kọ́. Ó jẹ́ ká máa sọ pé ibi tá a wà náà, à ń mumi ọgbọ́n ẹ̀sìn ìmánì, a tún mumi ọgbọ́n ètò ayé wa ń bẹ. Lánàá mo lérò pọ̀pọ̀lọpọ̀ tí ó bá tiẹ̀ mọ̀ pé sọ́kùnrin lòun àbóbìnrin lòun, sóòrùn lòun àbóṣùpá, ọ̀pọ̀lọpọ̀ wa ti máa ń dá jẹ́. Bàbá ti máa bóun ṣe máa bá àwọn ọmọ rẹ̀ méjì tó bí lọ́kùnrin àti ní obìnrin. Bẹ́ẹ̀ náà lọkùnrin ti ara yìí kan nìyẹn. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a mú tá a mú nínú Al-Qur'an tó jẹ́ omi iman, ọgbọ́n iman, a tún máa rí ń bẹ̀ pé bá a bá ń kọ́ nǹkan kìí ṣe tíọ́rì nìkan ní Qur'an nínú iman, a máa kọ́ practical ń bẹ̀. Gbogbo ẹ̀ ló wà nínú Al-Qur'an. Lánàá à ń kọ́ pé Ànábì Nuhu alayhi salatu wassalam wọ́n ṣe báyìí, à ń kọ́ bí tíọ́rì ṣùgbọ́n àtọ́ ń kọ́ bí practical, torí pé ẹnìkan ti ṣe táwọn òwò ti ṣe tiẹ̀. Abẹ́lọ́run ọgbọ́n iman àti ọgbọ́n àtayé táwọn mú náà Ọlọ́run jẹ́ kọmọ sàlékún ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa. Tí a ò bá gbàgbé nínú ẹ̀kọ́ àná, a wà ní Suratu Nuh, Ànábì wa Nuh alayhi salatu wassalam. Súrà tó narrate bí Ànábì wa Nuh bí a ti sáyé alayhi salatu wassalam. Ní ìjókòó àkọ́kọ́ àbí àtẹ́lẹ́ẹ̀kejì tó lọ lọ́hùn lọ́dún tó lọ lọ́hùn. Yunifásitì ọgbọ́dọ̀ má pàásí kí ni? Wáyẹ̀kì ni. Torípò ti mọ̀ pọ́ náà ni. Kí ló ń prepare fún ẹ̀kọ́ mímọ̀ sí? Torípò ọmọ àgbébọ̀ ọba múra sí kò lè dúró. Kí lọ sá lọ kọ́nà sí tó rẹ̀ nìkan kan tó sáǹkà, Allahumma Allah. Ọ̀nkà, ó ti mọ̀ pé tó bá ń rí nǹkan púpọ̀ kò ní ṣe kí ni? Kò ní dúró. Ọ̀fẹ́ wà níwọ̀ nìkan, khalwa. Torí di eléyìí, àyà tí a wà nínú ẹ̀ lánàá, ó náà ni àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún tí a mọ̀ sí 16. Àyà 16. Lónìí bí idhnillahi ta'ala, a fẹ́ wọ àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún, àwa fẹ́ jọmọ́ àti kejìdínlógún. Torí à ń sáré wípé ká parí súrà yìí lọ́dún. À ń sáré rẹ̀. Ìdí nìyẹn tó rà bẹni pé à ń sáré díẹ̀díẹ̀. Tọ́, àyà tí àná, òun náà wà nínú tí ó bí ọmọ àyà tí òní. Àyà ti jẹta, òun náà wà nínú tó bí àyà tí àná. Wọ́n gbéra wọn pọ̀n ní. Ìdí nìyẹn tá a fi sa gbogbo àwọn àyà yẹn jọ sáàrin yìí níwọ̀nba. Kó lè bá jẹ́ sí pé tá a bá ké àjòpọ̀, ṣùgbọ́n tá a bá ń tú, a máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́, a máa fi tú lọ.
ọlọ́run bá ń sọ náà Al-Qur'an lẹ́yìn bá ta sọ pé a'udhu billahi minash shaytanir rajim. A'udhu billahi minash shaytanir rajim. Alam taraw kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa. Alam taraw kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa. وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا لتسلكوا منها سبلا فجاجا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا Ànábì wa Nuh alayhi salatu wa salam wọ́n tún tẹ̀síwájú níbi tí wọ́n ti ń pèrí àwọn jàmáà wọn. Wọ́n pè àwọn jàmáà wọn. Àwọn ni ń sà wọ́n. Wọ́n sà Àwọn wọ́n. ìwáyà máa sàyàn pé mo sàkóde bá àwọn afá máa yàn sára dá. Ànábì Nuh ó pèrí àwọn jàmáà rẹ̀, Wọ́n porí wọn. ó pè wọ́n lọ sókè. Wọ́n pè wọn lọ sókè. Olórí yẹn nínú wọn, ó dami sí ó wú padà. Ó kú padà. Àbọ̀ ọ̀gbọ̀n mi, èyí á máa kí èèyàn tó jẹ́ sí pé ẹni tí ò lówó lọ́wọ́ kan yóò tọwọ́ bá kò pé mo fẹ́ mú nǹkan kan jáde. Wọ́n bá kú. Yóò kàn pé àṣì òṣòwò ń bẹ̀, orí ẹ̀ tí ó kọjá àdáni. Ànábì Nuh alayhi salatu wa salam ó pèrè àwọn èèyàn rẹ̀, ó kì wọ́n, ó sà wọ́n, ó yìn wọ́n, bíbá àlékọ́tà wọn ṣùgbọ́n fà wọ́n. Alayhi salatu wa salam nígbàtí ń bá bọ̀ látòkè gẹ́gẹ́ bá ṣe gbé láti ìjẹta ọwá ní lónìí ọwá fẹ́ sọ fún wa pé wallahu anbatakum والله أنبتكم من الأرض نباتا ẹwúra yín ẹwù kẹwù lẹ̀ Ó kéwúlẹ̀. wallahu ẹni tí mo ní ẹ máa wá sọ́dọ̀ rẹ̀ ó náà ni wallahu ó kọ tá a pè tí gbogbo ọ̀nà ọ̀fún kẹta Ọ̀nà fún kẹ̀kọ́. ẹ̀nà bí ń pè ní hurufi al-halqi ara tí ọ̀nà ọ̀fún ní gbogbo gbólóhùn tí ń bẹ níbi ìbẹ̀rẹ̀ rẹ̀ àti ìparí wọ́n náà rí bẹ́ẹ̀ mọ́bìlẹ̀ fi láǹtẹ̀ ọkẹ̀ ọ̀fún rẹ̀ kó tó jáde والله أنبتكم من الأرض نباتا arábìnrin ààrẹ tí mò ń pè yín sọ́dọ̀ rẹ̀ pé kẹ́ wá gba tiẹ̀ kì í máa ṣe tí ọgbà ti yín ẹni tí ń rè yín tí ń tọ́ yín orúkọ rẹ̀ tó wá tóbi ju gbókọ lọ náà ni wallah والله أنبتكم من الأرض نباتا arábìnrin òun ni ọlọ́run ọba tí mo ròyìn yóò á ń bàtà kún ọfà yín jáde Ó fà yín jáde. ó kírètì yín Ó kírètì yín. ó dá yín Ó dá yín.
mínà láàrúdì níbi nǹkan tẹ́ ń tẹ̀ mọ́lẹ̀ níta bá sì ń tẹ̀ mọ́lẹ̀ kò ní ìjàmá Tá a bá ń tẹ̀ mọ́lẹ̀ ò ní yìí. so o lè fi bàtà sẹ́gbẹ̀ẹ́ oúnjẹ rẹ Tó o lè fi bàtà sẹ́gbẹ̀ẹ́ oúnjẹ rẹ bí. torí pọ́ ń tẹ̀ mọ́lẹ̀ ní àbí Bẹ́ẹ̀ ni ìgbálẹ̀ lásán ordinary ìgbálẹ̀ lásán ìgbálẹ̀ lásán. tó bá wà wájú oúnjẹ rẹ sí òde máa kára pé ó sì wá lè fẹ́ ó sì lè fi ìgbálẹ̀ síwájú mi torí pé ń gbá ilẹ̀ Torí ń gbá ilẹ̀. arábìnrin òhun ní pé kí ni gàrú yín gan Kí ni gàrú yín gan? Wallahu أنبتكم من الأرض نباتا gbogbo kọ̀kọ̀kọ̀kọ̀ rẹ tó ń wú káàkiri wọ bàbá ìwọ ìyá ìwọ bọ̀dá yìí a ọmọ pé ń tọ́ ń tẹ̀ mọ́lẹ̀ iná nìpìlẹ̀ rẹ̀ والله أنبتكم من الأرض نباتا arábìnrin òhun mọ̀rọ̀ sọ́pọ̀ àríṣọ́lá Salatu wassalam. ọwọ́ rẹ̀ bí ni pé bígbàtà sọ pé mo já lójú fún yín tán yányá ọwọ́ fi nàbá ta síwájú ẹ̀ bàbá tí ẹ̀rẹ́ tó fẹ́ di ẹnu yín kọ̀ sáyé èèyàn bí eléyìí Ayé èèyàn jẹ́ òsì. ìgbà mí àmọ́ èèyàn máa sọ pé sórí ló fi rìn wá sí ìlú ìní àbẹ́sẹ̀ Ẹsẹ̀. tẹ́mà jiyàn ẹlùmí sọ pé orí ló fi rìn ẹlùmí sọ pé náà òye sórí ẹsẹ̀ ló fi rìn ẹlùmí máa jiyàn ilé òun ṣùgbọ́n ta ni bá bá àkọ́kọ́ tó bí ọ kí ló pẹ̀ ǹjẹ́ Ádámù tó lè yarí ilé òun ó lè yarí ẹ̀ ìtànàbí náà kò sọ fún àníyàn والله أنبتكم من الأرض نباتا ọwọ́ rẹ̀ bí ẹni pé ń pàṣàmọ̀ fún wa pé ẹni tó jẹ́ pìlẹ̀ yín tá a mú jáde nínú ilẹ̀ yìí a máa gbọ́ tẹ̀síìrù ní àlàyé tó bá yá tá a mú jáde nínú ilẹ̀ tí ṣe ànábì wo ànábì Ádámù ta ló sì ń tiẹ̀ Ta ló sì ń tiẹ̀? nígbà jẹ́ sí pé ẹni tí a mú jáde tẹ́yìn náà tara rẹ̀ jáde yìí ọlọ́run ọba tí mo pè ní wàláhù mẹ́rẹ̀ yìí òun lọ́jọ́sìn fún Òun ló jọ́sìn fún. kí ló sórí ti yín Kí ló sórí ti yín? ṣé nǹkan ṣe yín ni Ṣé kan ṣe yín ni? ọlọ́run ọba ni ó jẹ́ pé ọba tó dá yín kù láti inú lẹ́nà bá dá wallahu akhrajakum minal ardi nabata والله أنبتكم من الأرض نباتا wọ́n ní àmbátàkún ó hù yín Ó wù yín. àìwá sọ ní èdè Yorùbá báwọn Àìsọ́nù èdè Yorùbá báwọn. bàbá ní lábájá bàbá rẹ̀ ló hù ọ́ Bàbá rẹ̀ ló kù ọ́. wọ́n máa sọ pé ṣé ó wù mí lọ fẹ́ sọ ni àbí kí ló ń sọ gan Kí ló ń sọ? ṣùgbọ́n ní bíbí ìwọ́n tó bá ń fi tán ìtumọ̀ Kùránì ó sọ àwọn èèyàn nù díẹ̀ Ó sọ àwọn èèyàn nù díẹ̀. tàbí kọ́ ọmọ jẹ̀ wọ́n tètè gbọ́n tọ́lọ̀ wọn wíyé dáadáa ó ní wallahu anbatakum òyìnbọ́lọ́ wọn wù أنبتكم ó sọ pé Ọlọ́run ọba ó dá yín Ó dá yín. ó ṣẹ̀ yín Ó ṣẹ̀ yín. mo rò pé Yorùbá ilé òun yí wa rárá ó ṣẹ̀ yín ó dá yín والله أنبتكم Ọlọ́run ọba tí mo ní ẹwà sí ń lọ dá yín lọ́sẹ̀ yín wọ́n á máa túmọ̀ ááyà yìí lọ́nà méjì Ọ̀nà méjì lágbà fún máyà yìí. Ànábì Núhù wá lò lọ́nà méjèèjì náà alayhi salatu wassalam Méjèèjì náà ni wọ́n sì lò ó. à ń dá wọn padà sọ́dọ̀ ẹni tí ó jẹ́ àkọ́kọ́ bàbá ńlá wọn tí ṣe ànábì wa Ádámù wọ́n lẹ̀bẹ̀ ni pé ń sọ fún wọn yí pé ń bolẹ̀ ti wá bàbá yín kí ní jẹ́ bẹ́ẹ̀ Ádámù kí ló sì ń tiẹ̀ sí bọ́lọ̀ ló sì Ọlọ́run ló sì. ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì a máa sọ pé wallahu anbatakum والله أنبتكم من الأرض نباتا tí wọ́n bá tiẹ̀ sọ pé ọ̀bá tiẹ̀ mọ bàbá rẹ̀ Ádámù alayhi salatu wassalam ó yẹ kọ́ ọmọ bàbá tó bí wọ̀ Bàbá tó bí ìwọ yẹ kó máa. ó yẹ kó sì mọ ìyá tó bí ọ Kó ọmọ ìyá tó bí ọ. tí wọ́n bá lọ bí wọ́n léèrè pé ń bo ní ìpìlẹ̀ rẹ ti wá Níbo ni wọ́n sọ ìyá fún ti ọ pé wá? àsọ̀rọ̀ kan lálẹ́ ẹjọ́ kan ni Ọlọ́run bá sì fi àṣẹ Àmì sí sí òkè ń gbẹ wá sọrun yẹn kí ló jáde látàdọ̀ ọkùnrin sọ́dọ̀ obìnrin. ọkùnrin náà máa sọ pé omi kan báyìí obìnrin náà máa sọ pé omi kan báyìí òkè só ti gbọ́ yé pé omi kan ni ó ti wá omi kan tó ti wá wá yẹn bàbá tó bí ọmọ bí léèrè pé kí ló jẹ lálẹ́ ajọ́ náà kó tó di pé ó bá yà rẹ̀ ṣàṣepọ̀ Kí ló jẹ? yóò sọ pé òun jẹ nǹkan kan náà òkè tí ń tọ́ jẹ yẹn níbo ló ti wá Níbo ló ti wá? yóò kì débi pé ṣé sámà ló ti wá ní àbí ti àná ti mẹ́ríà níbí àbí ìmọ̀ràn àti ìmọ̀ràn ní ti ẹni àbí ti ilẹ̀ ẹlẹ̀ yóò sọ fún wa pé ilẹ̀ láti lọ oko ní àti mú wá orílẹ̀ náà ló lẹ̀ tí ó Orí ilẹ̀ náà ló ti wù. ọwà káyà fún pé wá lọ والله أنبتكم من الأرض نباتا
alayhi salatu wassalam tẹ́mọ̀ pé tí yẹn bá mọ dáwà sí ọmọ èèyàn sà dáadáa ọmọ èèyàn sà dáadáa tó ọ̀bá mọ̀ èèyàn sà dáwà rẹ̀ ò ní rìn dáadáa dáwà rẹ̀ ò ní rìn dáadáa ẹ bá ní ọ̀sà àyàn hikima ní ń pè bá nínú sẹ̀ríà hikima là ń pè bá wọn tàbí methodology tàbí máa ṣe dáwà bọ́ bá rí èèyàn ńlá nìsín ó yá gbé sáàyè rẹ̀ ó lè bá gbọ́ sí ọ lẹ́nu gbé sáàyè rẹ̀ kó lè bọ́ sí ẹlẹ́nu tó bá rí ẹni tó jẹ́ pọ́ fẹ́ràn fáàrí yá gbé sáàyè rẹ̀ kó lè bá mọ́sàkó ń bí ẹ̀sìn ọ̀gbọ́ tó bá fẹ́ràn fáàrí gbé sáàyè rẹ̀ òun ìsákèsí àwọn ẹ̀fẹ́ àwọ̀dá fẹ́ràn afẹ́fẹ́ tó bá ti fẹ́ràn afẹ́fẹ́ níjọ́ ìbá fẹ́ sí kẹ́ pé òun ni olórí kọmitì prógámù tẹ́fẹ́ sí yóò sì sọ̀rọ̀ chairman yóò sì sọ̀rọ̀ ìjọ náà ó rí pé aṣọ tí ó wọ̀ ìjọ náà yóò yàtọ̀ sí tẹ́gbẹ́ rẹ̀ ó ti mọ̀ wípé fáàrí nìyẹn òun sí methodology nìyẹn alábìwá náà àárí ìsọ̀lá sọ̀rọ̀sọ̀lá wọ́n kí àwọn èèyàn wọ́n ní ọlọ́run ọba tí mo ní ẹwà sìn òun náà lọ́dọ̀dá yín lọ́sẹ̀ yín òun náà ló ní nǹkan tẹ́ fi jẹ́ èèyàn inú rẹ̀ ló ti mú jáde kọ̀wá dákẹ́ mẹ́ nígbàtí ọlọ́run ọba dá yín tán láti inú ilẹ̀ kò tí ì tán ibi tí mo mú yín lọ jìnnà jù bá ń lọ kíní kan wà tẹ́ tako ó ní mo fẹ́ mú yín lọ ọbẹ̀ ṣùgbọ́n èyí tí mo ń sọ yìí mo fi ń palẹ̀ mọ́ tá a bá fẹ́ sọ̀rọ̀ nǹkan tó tóbi bàbá fẹ́ sọ̀rọ̀ nǹkan tó tóbi àbí tó ga púpọ̀ àì kì í gbé láti ibi tó ti ga a kì í gbé láti ibi tó ti ga ó mú láti sàlẹ̀ àtìsàlẹ̀ ló ti mú bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ṣe rí tó o bá mọ̀rọ̀ lọ bí tó jìnnà má sáré lọ wájú kó tó má padà sẹ́yìn má lọ wájú kó wá padà sẹ́yìn àwọn kan wà tí ó gbọ́ yé o ṣùgbọ́n kún lọ́gbọ̀ àwọn èèyàn gbọ́ yé wọn ní gbọ́ yé bọ́bọ́ wá fẹ́ sọ̀rọ̀ ọ wà gbé láti àwọn Yorùbá náà gbà wọ́n níbi pẹlẹbẹ láti ṣe kíni láti mọ̀ òwe tí ò délẹ̀ ilẹ̀ Haúsá nìyẹn òwe tí ò sì délẹ̀ Lárúbáwá yẹn tó o bá túmọ̀ ẹ̀sìn Lárúbáwá kò lè yá àwọn èèyàn wọ́n pè kí ní jẹ́ ọlẹ̀ oúnjẹ lókà ni oúnjẹ lókà ni kí é oúnjẹ international ìdí nìyẹn tó wọ́n ní pẹlẹbẹ láti mú ọ̀lẹ̀lẹ̀ jẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ Ànábì náà ò ṣe ṣe àríṣọ́ra tó ibi tí wọ́n lọ jìnnà ju kí wọ́n máa sọ fún apẹ́ lọ́n dáyé láti inú rẹ̀ wọ́n wá ní ibi tí mo lọ rẹ̀ o sọ́mà sẹ́yìn yarí pé kò sáré kìyàmọ̀ ẹlẹ́yìn kò sáré àwọn ìjọ wọn gbà pé bá sùn bẹ̀ wọn gbà pé a ṣe ìṣirò sílẹ̀ lẹ́yìn tí ń bẹ lẹ́yìn ikú jẹ̀fà lọ àwọn ọgbà yẹn o ọwá sọ fún wa pé tẹ bá wá gbé wá sáyé tán lójú ló súnmà àṣírí súnmà ti mẹ́mẹ́ nù àṣírí rẹ̀ nù súnmà tí mo fi sọ fún yín kọ́ sà wọ́n ni o tẹ́rí súnmọ̀ ti mẹ́mbẹ̀ yẹn tí wọ́n bá ní bolọ yẹ kọ́ wà tí kì bá ti ní Kùránì níbi wà yóò kúrí jòkó lẹ́yẹ̀kọ́ súnmọ̀ yóò kúrí jòkó mọ̀ ìkàràjà tí wọ́n ṣe pé kì í ṣe lẹ́fù pé wọ́n ń sa orí àwọn jàmá wọn sọ́mọ̀ pọ́ mi yẹn ní ìsìn àfáà lójó pé kò tí ìdàgbà tó nǹkan àbí ẹjọ́ wọn tó dàgbà dáadáa bàbá àkàrí ẹ̀yìn ní ìsìn tí wọ́n bá nínú kẹ́kú lọ́la inú kẹ́kú lẹ́yìn 100 ọdún èwo lẹ́mù mímbọ́ 100 ọdún lọ́rẹ́ ẹ̀tọ́ sí jàbà tí ó bá yàn ọ̀sẹ̀ ń tọ́ fẹ́ kú tó bá wá fẹ́ pé èèyàn tó fẹ́ sáré ẹni tó fẹ́ kọ́ gbá ń tọ́ ń sọ má kì pé má sáré gbólójú fún pé olè méjì láàárọ̀ là tó bá olè méjì láàárọ̀ là yọ́ sà fún ọ pé elépèlé lẹ́yìn Ànábì Nuhu alayhi salatu wassalam wọ́n wá mú súnmọ̀ ń bẹ̀ wọ́n fi pàṣà mọ́ ní ẹ̀sọ́ ọgbàgbé ayà aláfàfọ́ ó ní wallahu ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ni pé sọ pé ayà tọ́lọ́ fi dá yín nìyẹn ṣùgbọ́n sọ mọ́ ẹwà pẹ́ láyé ìtumọ̀ tún máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ pé wà yọ̀yìn dùkún tọ́sọ́bàwọ̀n ó ní tó ń mà ẹ̀pẹ̀ láyé bí àbá sì lọ́dún kan náà sí ọ̀pẹ̀ láyé jàmá ọ́sà wọn nù lọ́fà
tó fi rí bá wọn ní lẹ́yìn ìgbà náà tẹ́ bá pẹ́ láyé tẹ́ jẹ tẹ́ mu tẹ́ ṣe gbogbo ẹ̀tán tẹ́ láyé tẹ́ gbádùn ayé tẹ́ wá ṣe tán yu'idukum fiha. yu'idukum fiha. ẹkù ẹwà kú. Ǹbá òun fi kú dẹ́rù ba ẹni tó tí ò tí ẹ̀ tí gbàtọ̀ lọ́run rárá. Ẹni tí ó sì gbàtọ̀ lọ́run fi kú dẹ́rù bá. Àbólówó kan bẹ ní Kwara State. Ní Kwara State. Ní gbọ́dọ̀ dárúkọ rẹ̀. Bàbá olówó. Bàbá olówó. Èèyàn dáadáa sí ni wọ́n. Èèyàn dáadáa sí ni. Àwa máa lọ sí prógámù kan bẹ́. Tó ìkan nínú àwọn ọmọ ìyá wá sí láàárọ̀. Wọ́n ṣe wá sí. Wọ́n bá ń sọ̀rọ̀ ọkú. Wọ́n sọ̀rọ̀ ọkú. Wọ́n sáré pé bàbá yẹn bó ṣe jókòó wọ́n sàn parapòrò. Wọ́n ti jókòó jó. Kí ni a ń sọ̀rọ̀ ọkú sí ní ìsìntà gbádùn ayé lọ́wọ́? Nígbà ṣe tán bàbá yẹn ti jáde lẹ́ẹ̀kan náà nìyẹn. Wọ́n jáde lẹ́ẹ̀kan náà. Wọ́n wá kanra mọ́ gbogbo ẹni tó rí níta. Wọ́n kanra. Àwọn tán ti jọ ń gbé tipẹ́tipẹ́ wọ́n bá wá pàkíyèsí pé ẹ ti tẹ kánírù mọ́lẹ̀. Ẹ ti tọ kánírù mọ́lẹ̀. Bàbá ìgbà kéèyàn ṣe wá sí kú ní mọ́sálásí ti ẹ̀ orí nǹkan. Bẹ́ẹ̀ ni bọ́bà tẹ̀ ṣe wá sí kú fún àlìjẹ́nà ní oròyìn. Àlìjẹ́nà ní oròyìn. Tó bá ti ròyìn àlìjẹ́nà tó ròyìn ná ó ti tọ́. Ó ti tọ́. Ọ̀sáfẹ́ gbọ́ pé Ìsìráìlù àsàráìlù ní ẹsẹ̀ máa wí pé ikú ọwọ́ wọn ìfẹ́ gbọ́. Sọ àìyí bó bá ń fáwọn èèyàn. Àìbò bá ń. Àrọ̀rà pàṣàmì ọ sọ̀rọ̀ kú ṣùgbọ́n òní làlójú. Ànábì náà wá sí ní àsámà fún agbẹ́ ẹ̀pẹ̀ láyé. Thumma yu'idukum fiha wa yukhrijukum ikhraja. Ó ní Ọlọ́run ọba dáyín padà ẹ padà kú ẹ bá wá kú tán kò sọ pé yu'midukum yu'idukum fiha ara uslubu fasaha asalib من أساليب النبي نوح عليه الصلاة والسلام يعيدكم فيها يودع يقعد سنه الله ثم يعيدكم فيها ويخرجكم إخراجا. Agbọ́yé nínú àyà ẹ pé kí ni èèmù àti objective fún Ànábì Nuhu ní gbogbo ẹjọ́ tí ń ṣe bọ̀látàrà. Agbọ́yé pé parí náà ní ń lọ. Ìparí ńlá lọ. Ó la ṣe gbọ́ yé torí pọ́ sọ pé wà yóò fún ìkọ̀rọ̀já tó wà ń bẹ̀ yẹn òfìyà. Èsì tí ẹ̀sọ́ pé súnmọ̀ yọ̀yìn dùkún ìhádẹ̀tẹ̀ kò yí bá ń bọ̀. Kọ̀ sọ pé yọ̀yìn dùkún ìhádẹ̀tẹ̀ ibi tí ń lọ gáàrin ẹ̀ súnmọ̀. Ó ní Ọlọ́run ọba subhanahu wa ta'ala tí mú kí fún yẹn yukhrijukum ikhraja ló gbé ń dìde lẹ́ẹ̀kan náà bóyá. Eléhùn tó bẹ̀rù. Èèyàn bá sùn gan. Ẹnìkan ò tó bẹ̀rù kó dìde lẹ́ẹ̀kan náà. Ẹnìkan ò tó bẹ̀rù kó dìde lẹ́ẹ̀kan náà. Àbò àfi tí bá ń sí ìrànràn. Tó bá sì ń sí ìrànràn ọmọ pé kò tí ì jì. Ṣùgbọ́n ó jí gan, ó lè dìde lẹ́ẹ̀kan náà. Seconds tó fi jíun náà ló sì dìde lẹ́ẹ̀kan náà kìí ṣe pé ó dìde pàpàpà ó dìde ó sì nàró bí ó ṣe ní jàrù kìí àmà nìyẹn wà yóò forí ẹjọ́ ní ẹ̀kọ́ ta ní a sọ fún wa wípé àgbékalẹ̀ Ànábì wa Nuhu alayhi salatu ọkọjá bẹ́ẹ̀ ọkọjá tẹgbẹ́ rẹ̀ ọsọ nàbá tán lókè ó gbé síbi tí a àti ẹ̀ mọ̀ pé wọ́n lè ríru gbólò bá mú wá ẹ̀yìn bá sọ pé àmbátà kan mẹ́nà láwùí ń bá ta iná láàmà expect àbí masudab náà kọ́ ẹni tó sọ léyìí ló tún sọ àyà tó ń tẹ̀lé lẹ́yìn ó ní summa yu'idukum fiha ويخرجكم إخراجا ويخرجكم kò sọ pé khurujan kó fi wé ti nàbátá tàwọn àfáà lélẹ̀ wọn
ẹni tí ń gbọ́ wá sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara jókòó jẹ́jẹ́ díẹ̀ kára ara sọ díẹ̀ mẹ́wọ̀n ó ní nàbátán instead kọjá kọ́ sọ pé ìmbátán a tẹ̀ sọ fún wa rí pé nàbátán ó tutù lẹ́nu ju ìmbátán lọ àbí ó tutù lẹ́nu tí ẹni wọ́n náà wí pé ìmbá ó rí pé ọ̀ẹ̀sẹ̀ ràn mú ìmbátá ó ní nàbátá ó yí sí àbí ó yí sí gbogbo ẹni tí bá ti ń sọ̀rọ̀ tó dùn ún gbọ́ létí tó tún dùn ún pè jáde lẹ́nu náà wọ́n máa ń sọ pé fàṣíhù ní ọmọ ọ̀rọ̀ sọ ọwá ní nàbátá ń bọ̀ wá débi ẹlẹ́ẹ̀kejì ó ní wa yukhrijukum ikhraja kò sọ pé khurujan agbó àṣírí ibẹ̀ tàbá ń ṣe àlàyé lọ́padà wa yukhrijukum báyìí ní Ànábì wa Nuh alayhi salatu wassalam nínú àyà méjèèjì yìí wọ́n sáré àwọn èèyàn wọn a sì gbà pé àwọn ṣe ti wọn Allahu Akbar kí èèyàn mọ ọ̀rọ̀ sọ kò tó kọ́lọ̀ wọn pé kọ́rọ̀ rẹ káwọn èèyàn gbà ó Ànábì Nuh alayhi salatu wassalam wọ́n ní 950 lẹ́ntí ti dáwà pẹ̀lú fàṣọ́hà tó dáa tó báyìí 950 years tí a fi ṣe dáwà pẹ̀lú ẹnu tó dá sákásáká tó báyìí pẹ̀lẹ́nu tó dá sáká tó ti bẹ́ẹ̀ èèyàn mélòó lọ gbọ́ láfi nílò ká máa bẹ̀ lọ́hùn a nílò ká máa bẹ̀ lọ́hùn ká sì máa sọ ahọ́n wa bá a bá rẹ́ nìkan tí ń ṣiṣẹ́ Ọlọ́run tí kò dàbẹ́ kò jọra wọn tó bẹ́ẹ̀ fún má wo níwòkó èyí tọ́lọ̀ wọn fi ṣe àkáǹtì fún a ní pé ìjẹ́ ló jíṣẹ́ yìí ní ẹni tí a fi lé tó jẹ́ àpèjúwe rere fún wa nínú iṣẹ́ yìí náà ni Ànábì wa Nuh àríṣọ́ bọ́dẹ̀ sọ fún àwọn ẹ̀kọ́ tó lè kọjá rí pé ẹlòmí ọmọ wò pé kí ló wá fà tí Ànábì Nuh fi wá sí wàhálà tó báyìí àríṣọ́ láti wọ́n sọ fún wa tẹ́ àgbàgbé òun náà ni pé ẹni tó bá kọ́kọ́ lajú oko ẹni tó bá kọ́kọ́ dá nǹkan lẹ̀ ó ní ṣe wàhálà jù ẹni tí ń bọ̀ lẹ́yìn lọ ẹ̀ sì gbọ́yé tá lákọ̀ọ́kọ́ òjíṣẹ́ jàmá Ànábì Nuh ọ̀rọ̀ yẹn ni lọ́fi jẹ́ sí pé gbogbo ẹni tí bá ń ṣe dáwà tí ń kóyàn àwọn tó ṣiṣẹ́ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń kó kéré ọgbà ìyẹn àti ẹni ò ní léwé ń tiẹ̀ òǹbú Imam Bukhari òǹbú tí ẹ wọ́n máa rí ní òǹbú Imam Bukhari tí ẹ wọ́n máa sí kí ní òǹbú Imam Muslimu ọ̀rọ̀ rí ò ní bá mú bẹ́ẹ̀ náà ni ó ń bí Ibn Taymiyyah ìyàkúyà lọ́yà bẹ́ẹ̀ ni ó sì máa lọ Ànábì Nuh alayhi salatu wassalam ìdí tọ́rọ fi rí bá nù lọ́dọ̀ àwọn ẹni tí tó fi wá gùn tó bá wọn tí sẹ́ wọ́n wá pọ̀ tó bá wọn wọ́n ń palẹ̀ fáwa ní fáwọn ànábì tó wá lẹ́yìn wọn wọ́n palẹ̀ mọ́ fún wọn kò sẹ́ni tó ríwà àdánwò tó bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwátá àtẹ̀lé lẹ́yìn bọ́ ọba rí 2% ẹ̀ ó fẹ́ dàdàkúdà kalẹ̀ kí l'Ànábì wá ṣe fún wa sallallahu alaihi wasallam wọ́n palẹ̀ mọ́ fáwà tá ajá ló mọ̀ náà alayhi salatu wassalam ìdí nìyẹn tó fi jẹ́ sí pé má gbàgbé àwọn tó ṣiṣẹ́ o kódà kí wọ́n kò bí kan má gbà pé wọ́n contribute bí tí a kù sí ìyàn wa máa ṣàlàyé fáwọn èèyàn ìyá ṣe pé wọ́n máa yẹyẹ wọn nígbé wọn jẹ́ nǹkan kan wọ́n ṣiṣẹ́ bó ṣe lọ nìyàn ò jàmáà bí a bá ń kí súnnà bá ń pé ahlu súnnà lòun kìí ṣe pé ahlu súnnà kìí ṣe pé wọ́n máa kọ̀ndẹ́ẹ̀mù iṣẹ́ tó bá dáa táwọn kan bá ṣe òkú ṣùgbọ́n wọ́n máa bá wọn tún iṣẹ́ ọ̀rẹ́ alùbídà
bí bàbá rẹ̀ bá ń fi karahun mu omi séwù rẹ̀ sáàmà karahun ewúlẹ̀ ọmọ karahun náà yára èkó tó tó olè ìlú ọmọ karahun tó sọ ọmọ ìgbín ilé rẹ̀ yẹn tí wọ́n bá ti yọ́ jáde tán wọ́n á máa fi mọ́mí ẹ̀ tó bá yẹ́ sí pọ́mọ oko ní ọ́ tó rí gbá tó rí kankan tó sì rí kàrà ọ́kàkí bó dẹ̀ fún ọmọ oṣù mọ́mọ́ lọ́jọ́ àpẹẹrẹ tí mo fẹ́ sọ fún ọ ni pé alùsùnnà mà dáa wọ́n fi ju ànábì wa Muhammad ànábì Muhammad alayhi salatu wa salam wọ́n dé wọ́n tún sí ànábì Ibrahim sí àwọ̀gbọ́yí ayà pọ̀ tọ́jẹ́rẹ̀ ilé hadithi pọ̀ tọ́jẹ́rẹ̀ ilé ọwà aláàrù dídá tí bàbá rẹ̀ bá ń fi àṣíwò rẹ̀ àbáfà rẹ̀ ìkara wọn ní fi máa mú mi nígbà tí bá ń ṣàdúrà lọ́wọ́ tó náà ó fi kú tí ó máa fi mọ́ mọ́ nìyàn ẹ máa ń jẹ́ ọmọ rẹ̀ pé ìbẹ̀lẹ̀ àlùbáríkà wà àlùbáríkà wo ní ń bẹ lára àkàrà wọn náà ọwà aláàrù súnà wọ́n sọ pé nígbà tí ò sí ké tí ọ̀sá bọ́ tí ọ̀sá wo lọ́fà táà fáà wá fi ń fi kara wọn mú ayé kara wọn káwà yóò alùsùn ló fi para sẹ́gbẹ̀ kan wọ́n sì máa ṣàdúrà fáwọn tí pé wọ́n máa sọ́fà o ọlọ́pọ̀ bá fi sẹ̀sán rere fọ́nù sàárè wọn àwọn máa ṣàdúrà fún ìjẹ́ pé ní alùsùn náà mo rárá kìdí ẹ̀fà ń bẹ̀rẹ̀ anábìwá Nuhu alayhi salatu wa salam níbi tí wọ́n wá jẹ́sẹ́ yìí dé mbòlàtí lọ wọ́n wá ń sọ wípé wọ́n jíṣẹ́ yìí púpọ̀ fún nǹkan bí 150 ọdún èèyàn díẹ̀ ló wá gbà fún tó ti bẹ́nu wọ́n ṣe dùn tó yìí òwúrí bí sí ń já lọ ni tí ń tá lọ ni tí ń kọ́ lọ ni òwúrí bí má lọ já lọ ọkà àyà já má lọ tá lọ ọkà àyà tá tó ń kọ́ ọmọ pé ọkà àyà kọ́ kéèsí lásán kọ́ ọkọ̀ fún wọn ọkọ̀ fún wọn alamtaro kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa ó tún já fún wọn ọba tún tá fún wọn ní tọ̀nà kan ó tún tọ̀ fún wọn bí wọ́n ṣe wá gbé kalẹ̀ tó díẹ̀ lọ́gbọ́ ó jẹ́ ká máa sọ fún wa pé wọ́n sì sẹ́lẹ̀ fún àwọn àrọmọdọ́mọ tí ń bọ̀ lẹ́yìn iná ní gbogbo wàhálà ẹ̀ fi rí bá náà áyà yìí tá wà ní àyà méjèèjì Ọlọ́run kan lọ́wọ́ kárí parí wọ́n ní áyà yìí tí ànábì Nuhu lò alayhi salatu tó ní tó fi sáré àwọn jàmá tí àwa náà sì ń lò láti fi sáré ìwọ kèfèrí náà tó ń bọ̀ wá. Ìwọ kèfèrí tó ń bọ̀ wá, àwa náà sáré rẹ̀. Ìwọ ẹlẹ́bọ. Ìwọ ẹlẹ́bọ. Tó kú ń bí ẹbọ dìsìn. Tó kú ń bí ẹbọ dìsìn yìí. Ẹlẹ́bọ. Ẹlẹ́bọ. Tó jókòó tẹbọ lọ́rùn. Tó jókòó tẹbọ lọ́rùn. Àwa náà ń sáré rẹ̀ pẹ̀lú àyà yóò. À ń fáyà ìsáré rẹ̀. Bọ́lọ́mbá ní wọn náà ló ọlọ́njọ́ gbọ́ o. Ìwọ tó ń ṣẹbọ Ọlọ́run ló dá ọ láti inú ilẹ̀ ní tó sí ń lọ sìn ilẹ̀ ní àti ṣe. Wallahu anbatakum minal ardi nabata. Bí èèyàn bá ti ẹ̀sìn nǹkan, yóò jẹ́ sí pé ìpìlẹ̀ tí wọ́n fi máa dà rẹ̀, ìpìlẹ̀ tí wọ́n fi dá ọ yàtọ̀ sí ìpìlẹ̀ tí wọ́n fi dáwọ̀. Àbí bá ń sorúkọ àwọn òòṣà tí wọ́n ń sìn. Òòṣà tí àwọn ẹlẹ́bọ pán, òòṣà tàwọn ẹlẹ́sìn, yálẹ̀ ẹlẹ́sìn mùsùlùmí, ẹlẹ́sìn Islam, ẹlẹ́sìn Ìmàle ní kápẹ̀. Òòṣà ẹlẹ́sìn Ìmàle àti òòṣà àwọn ẹlẹ́sìn Christianity. Òòṣà àwọn ẹlẹ́bọ pán sọ díẹ̀ fún mi ìkan mẹ́. Ògún àà ebé èèyàn ni.
tí ò wá gún tẹwà fẹ́ kó gún tẹwà ń pè ní bàbá tí ń bọ̀ gún ìyá ìwọ́n tó ń bọ̀ gún sọ́ọ̀ mọ̀ pé bìkan náà lẹ́ ti jọ wá. Èèyàn dúdú nìsín tí ó bá ṣẹrú èèyàn ó lè pé kún wọn bá ti àṣẹrú èèyàn funfun lòun fẹ́ ṣẹrú ẹ̀. Torí ó wò pé èyí tí a máa ṣẹrú èèyàn dúdú lè nínú èèyàn pupa lọ fẹ́ ṣẹrú. Bọ́ ọba ṣẹrú èèyàn pupa náà ebí èèyàn ní bìkan náà lẹ́ ti jọ wá. Mọ́ sí nǹkan míì ògún nù àbí tàwọn olóòṣà nù ní káfí tó bá wọn. Tàwọn ẹlẹ́sìn ìmọ̀lé ṣe Ibrahim Niyas Bilala Àwólù Sísè Bíbọ̀ níbo ni a ti wá wallahu anbatakum ìtọ́ wá wọ́ sí jù lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìmọ̀lé yẹn kìí ṣe lẹ́sìn Islam òun náà ní kọ́ máa lọ di sàárè sàárè tó jókòó tí pẹ̀mọ́ lọ́mọ ń wù lọ́ọ̀kan pẹ̀lú òun wò tó jókòó tí ó tún gbé ìpẹ́ rẹ̀ lọlé tó gbàgbé pé ibi tí wọ́n náà ti wá nìyẹn oríire ò pé ní ẹjá tó lọ bá àwọn ẹlẹ́sìn Christianity náà ọ̀rí àwọn tí wọ́n má gbélébù wọ́n sì mí lára gí wọ́n á fẹ́ni sí mí ok àti irin àti igi ń bọ́ ló ti wá wọ́n ní ẹjọ́ rí yín ó pé lówó lọ́wọ́ ọmọ rẹ̀ ti lé mọ̀ ní ó ní àkàntúì owó ni ó máa wá wáyá tí a rí sókò àárọ̀ gàdá tó bá sọ bá ń fún ẹ̀tàn ìwọ náà lọ lílo ronú ẹ̀dùn bí náà bá ń jó ní tí ń ṣe kí ní kàtàrẹ ní ràpọ̀ kẹ̀kẹ́ mọ̀ láàfà mọ̀ gùn bó ló ṣe lè jẹ́ tí ó fi máa pé kí ní ọ̀rá mọ́tò kún ọmọ́ra mọ́tò tí irọ́ ni pa wọ́n rántí 1989 àwa nílé ẹ̀kọ́ kan ẹnìkan wá ń bẹ ọmọ ṣéwù ńlá kan gbogbo àwọn èèyàn wá mọ́ sọ pé kó fáwọn ní ilẹ̀ hàn mọ́ wá ní ẹwà náà ipò kílò ló nǹkan mọ́ gbà ní wọ́n lọ́dún kẹta tí ń tún kíláàsì kàrí ẹni tó rí tẹ́yẹ̀ ò pé báwọn ni Ànábì Nuhu alayhi salatu wassalam wọ́n sá orí wọn bí ẹrù nù bẹ́ẹ̀ náà là ń sáré gbogbo ẹ̀yìn tẹ́yìn rìnrìn kú ìmọ̀lé tí ń tọ́jú lé káàkiri padà ẹni tó lọ bá ìmúlọ́lọ́run ti dáa bẹ́ẹ̀ ni bó ṣe lọ náà lọ kàrin kèsì ká mọ̀ sí ẹbọ sọ́lọ́run ọba o Ànábì Nuhu alayhi salatu wassalam lẹ́yìn ìgbà tí wọ́n wá sáré àwọn èèyàn àyá wọ́n ní àyà méjèèjì tí a kà yìí wọ́n ní àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tí ń júwe wípé n tí ń bẹ lẹ́yìn ikú ojùkú lọ wọ́n lọ wà níbẹ̀ tó jẹ́ nǹkan mẹ́ta
ó sì wà á pọ̀ alákọ̀ọ́kọ́ náà ni pé khalqul insan òun náà ni dídé èèyàn níbo nìyẹn ti wá wallahu أنبتكم من الأرض نباتا bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ẹni tó dá yín yìí tọ́lọ́ ń bá ń sọ pé mo dá yín wọ́n ní kìí ṣe mo dá yín nìkan ni a fẹ́ sọ ń bẹ̀ ó níbi tí wọ́n ń lọ nínú ibi tí wọ́n ń lọ ń bẹ̀ ó náà ní pé mo fẹ́ fi yé yín rí pé èmi tí mo dá yín náà mo lè dá yín èmi tí mo dá yín náà ni mo lè dá yín tí ń dá yín sínú àlèkìyà mo ń dá yín sínú ìpẹ̀ èmi náà wọ́n ní túmẹ̀ kí ni tá a fi gbà bẹ́ẹ̀ torí pé tọ́lọ́run bá ń sọ pé mo dá yín laqad khalaqna al-insana fi ahsani taqwim lẹ́yìn ìgbà náà kí ló wí ثم رددناه أسفل سافلين kí sí mo dá yín nìkan lọ́lọ́run fẹ́ gbé jáde tí bá sọ pé mo dá yín o ọ ń sọ fún yín pé mo dá yín màá sì pa yín màá sì pa yín èmi náà mo tó yín pa wọ́n ní túmọ̀ ẹ̀ nìyẹn wọ́n ní tá a fi máa bẹ́ẹ̀ nínú àyàtà wà inú ìdíkó rí bẹ́ẹ̀ náà wallahu anbatakum min al-ardi nabata lẹ́yìn wá àgbà náà ọ sọ pé tó ń mà يخرجكم فيها ويخرجكم إخراجا ó yá lọ sí suratu Yasin àyà 78 àti 79 a máa yà kọ̀ọ̀kan wá fún yẹn ó ní suratu Yasin àyà 78 and 79 ó rí gbígbà tọ́lọ́run pàṣẹ àwọn ọ̀rọ̀ tó kí bó ṣe dá wa bó ṣe ṣe gbogbo ẹ̀ lọ bí ó parí ẹ̀sìn náà ni pé màá pa yín màá jí yín ó ní ìwádọ́rọ̀ bára ní قال من يحيي العظام وهي رميم ẹni tí ń sọ̀rọ̀ ń bí ọ́n tako pé kò sí báàsì kò sí gbéǹde kò sí alkiyama Al-Qur'ani wá sọ pé àṣọ ọmọ pé ní tó dá wà náà sí àhálùkọ ọgbàgbé pé ẹni sọ pé kò sí alkiyama ọgbàgbé pé òun ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kóhùn tó máa wọ́n náà sí àhálùkọ nígbà tó ti wá gbàgbé pé wọ́n dá òun ni ọwá sọ tí ọ̀ yẹ kó sọ jáde àṣé gbogbo ẹni tí bá ti ń sọ pé kò sí nǹkan kan ta lọ́dọ̀rùn bọ̀ rí ẹ máa sọ fún pé orí ẹ̀ ti dàrú torí wípé nǹkan kan ló gbàgbé tá a sọ bórí ẹ̀ dàrú kí ló gbàgbé ó gbàgbé wípé ní nǹkan bí ọwọ́ ẹ̀pọ̀ mọ́ 50 years ní nǹkan 60 years ń bọ̀ lọ́wọ́ gbogbo ẹni ló sọ pé òun ọmọ ibi tó ń wà ajẹ́gbórí ẹ̀ ọ̀rọ̀ lórí òpé nìyẹn ó yẹ kó mọ̀ pé nígbà tó sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ abẹ nígbà tó ń bẹ yẹn ó yẹ kó gbàgbé ẹni tó kọ́kọ́ sọ pé kọ́ ọmọ sí kọ́ ọmọ abẹ òun ó tún lè gbé nígbà tó bá ń bẹ kó ṣe kíni kọ́ ọmọ sí tọ́ọ̀bà tó wá sí mọ́hun ó tún lè gbé ọmọ abẹ padà ilé mẹ́rin náà ń gbogbo ẹ̀ àìsí bíbẹ kúkú ikú àti dídìndé padà mẹ́rin náà ń gbogbo ẹ̀ wọ́n a lè sọ bá ń fún ló fi jẹ́ sí pé ọlọ́run wá sọ ń bí ayà rí pé kò lè bẹ́ẹ̀ وهو بكل خلق عليم وهو بكل خلق عليم وهو بكل خلق عليم وهو بكل خلق عليم ọlọ́run fa ní mímọ̀ o ìmọ̀ máa ń jẹ́ èèyàn ó lè dára ní ẹwà ní àlímẹ̀ta fi parí ayà àwọn mẹ́sìn ẹgbẹ̀ kí ni a fi dá wa gan nínú àwọn ìròyìn ẹ̀ tó fi dá wa èyí tó jẹ́ nọ́mbà 1 dùn bẹ́ẹ̀ ni al-ilm وهو بكل خلق عليم وهو بكل خلق عليم eré wọn abala kan nìyẹn wọ́n máa ń sọ̀rọ̀ dídá nínú Al-Qur'an ṣùgbọ́n tí wọ́n bá sọ̀rọ̀ dídá mọ̀ fún wọ́n fi ń kí alìkìyàmọ̀ fún ọ gẹ́gẹ́ bí àyà tó ní dáwà mẹ́yìí
Àwọn lọ pé Ọlọ́run dá yín kìí sí kọ́ dá yín lásán ní sọ. Ẹlẹ́ẹ̀kejì inú Al-Qur'ani tọ́lọ́run bá ń sọ̀rọ̀ pé mo jí nǹkan nù lẹ̀, mo fa nǹkan jáde kó nù lẹ̀. Tọ́lọ́run bá ń sọ pé mo fa nǹkan jáde kó nù lẹ̀, mo jí nǹkan jáde nù lẹ̀, mo ní kílẹ̀ ọ̀dá láàyè. Wọ́n ní kìí sọ̀rọ̀ ọlẹ̀ nìkan lọ́lọ́run sọ ń bẹ̀. Ọ̀rọ̀ ọlẹ̀ nìkan kọ́ lọ́lọ́run sọ ń bẹ̀. Ó tún pọnmọ lẹ́yìn. Ọmọ tọ́kàn lẹ́yìn ní wípé ẹlọ́mọ̀ pé alkiyama ń bẹ. Alkiyama ń bẹ. Ọ̀rẹ́ inú àyàtà wà ń bẹ ní ìsìnkú ní wallahu tafsiru mi lọ́wọ́ àtúmọ̀ ẹ̀bẹ̀ bó ní túmọ̀ ẹ̀bẹ̀ Ọlọ́run dá yín. Wallahu anbatakum, Ọlọ́run anbata lakum minal ardi nabata. Wallahu anbatakum minal ardi nabata. Ọwà sọ pé anbata lakum ọdá owó hù fún yínú lẹ̀ ń tẹ́ máa ṣe kí ni? Wallahu anbatakum minal ardi nabata. Tafsiru àyà náà wà báwọn ọdọ̀ àwọn onímọ̀ pé nítọ́lọ́ sọ ní pé ambata ohu gbogbo nǹkan tẹ́jẹ tẹ́mù tẹ́lò tẹ́nà tẹ́fà Ọlọ́run hù jáde fún yín nínú ilẹ̀. Àwọn á ní ìtumọ̀ rẹ̀ ní pé kìí sọ̀rọ̀ pé Ọlọ́run hù nǹkan jáde nínú ilẹ̀ sẹ́nà Ọlọ́run sọ ọfẹ́ sọ̀rọ̀ alkiyama fún yín ló fi fi àyà tó fi tẹ̀lé lẹ́yìn pé sọ́mà Bàbá wá wò pé ọ̀pọ̀ náà Al-Qur'ani ẹja máa pẹ̀lẹ̀ kan wá Suratul Fussilat àyà 39. Suratul Fussilat àyà 39. Ọlọ́run bá sọ pé wọ́n mìíràn tún bẹ̀yẹn kàfà ìdá اهتزت وربت yóò sì jìgìjìgìjìgìjìgì àṣílẹ̀ mi Ọlọ́run ní òjò ọmọ ìmọ̀ lẹ́sẹ̀ yọba dàgbà tó wọ́rọ̀ bá sí ọba wú yọba lékún àṣílẹ̀ lékún ilẹ̀ lékún tó wá ṣe bá ń tẹ́tọ́ bá rí tílẹ̀ bá wú tó mi dà sórí ilẹ̀ tílẹ̀ wú tó mi jìgìjìgì wọ́n ní kọ́ ọlọ́mà bí kìí sílẹ̀ lásán mo fi ẹmà wẹ́ máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé orí méjì jama ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni pé wọ́n nínú àyàtà wà yìí táǹkì yìí wọ́n sọ ní àdá ní àpẹsọ wípé àyà yìí sọ fún ayé pé bẹ́ẹ̀ bá ti rí bí òkú kan ṣe jí kìí sí pé ẹ máa wò pé òkú tó jí nìkan lẹ́wà àfi mọ́nú ọpọlọ yín ẹ máa wò pé ẹni tó jí òkú kan irú tó fi jókù kan ní ẹ̀ ló fi jáwà òkú yòókù náà àwa a máa gbà pé tó fi jí òkú kan yóò jí òkú náà wọ́n ní ẹ̀kọ́ sí mẹ́ nínú àyà ìta wá ń kéyì àwọn ẹni kọ̀là mọ́lẹ̀ fún ayé pé arókù kan tó jí ṣùgbọ́n pàṣàmà ẹ̀ fún ayá kí mo ló sí pàṣàmà rẹ̀ ó ní wallahu anbatakum minal ardi nabata. Ok, àfà orí igbó tó hù nígbà tó gbin àgbàdo tó fi sínú ilẹ̀ tó ó kìbọlẹ̀ náà ẹja múṣù iṣu dàápọ̀ òkun tóbi nígbà tó fẹ́ gbin iṣu ó tún kọbẹ̀ fún sọ ọmọ pé bìtọ́ kan sàárè kékeré nìyẹn ọwá múṣù ọwá gbẹ́lẹ̀ ọwá kìbọn náà wá dà pẹ̀bò lórí sọ ọmọ bó sín nìyẹn tójò bá wá rọ̀ yọ́ wà máa fán yọ́ kọ́ fọ́ lójú náà
yọ́ wà yọ orí jáde yọ́ wà máa hù wọ́n ní àyà yìí sọ fún wa pé ìwọ náà òrókù tó dálàyé òrókù tó dálàyé ní òkú kan náà àbó orí súrí tó rù ní àbẹ́ ẹtí ìsàgbẹ̀ ìgbà náà ọ́ sáré gbó orígbó tó hù rí tẹ́ pé kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ yọ́kàn hù náà nígbà tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà sàárè lọ́wọ́ inú sàárè ló wà wọ́n ní àpẹẹrẹ yìí tá a wí ìtọ́lá mọ́lẹ̀ ní Al-Qur'an Suratul Baqarah àyà 73 sí Qur'an ẹ̀ àyà 73 mọ́jẹ̀ ọ̀rẹ́ ọ̀ Suratul Baqarah àyà 73 wọ́n ní kó lè bá yé wa pé tá a bá ti rí iṣu tó wù àbágbàdo àbí nǹkan kan tá a bò mọ́lẹ̀ tó wá hù padà ká máa rántí pé ìjọ́ kan ni wọ́n bò àwa náà mọ́lẹ̀ á sì dìde padà ọjọ́ kan ni wọ́n bà wá náà mọ́lẹ̀ á sì dìde padà wa ká onífà kó ní náà كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. وقلنا اضربوه ẹ̀yin ọmọ Ísírẹ́lì tẹ́nìkan kú láàrin tẹ́wọ̀n wá pítà lọ́pa tẹ́yìn suspect gbogbo aráàlú báwọn ni wọ́n pa ọ̀tá wọn Boko Haram nìsí bẹ́ẹ̀nìkan bá ti ṣẹ̀ ọ báyìí tó bá ti ṣe àwọn èèyàn àwọn ẹni bú wọ́n kà lọ́mọ bí Boko Haram lọ tàbí ń pẹ̀gàn ẹnìkan ó kọ tí ìṣe tí ẹni wọ́n ṣe kíni òun náà máa pé kìí ṣe Boko Haram ọmọ rẹ̀ tí ọ̀rọ̀ kan ẹnìkan ní Boko Haram ní àwọn kan wọ́n á kéde fáyé pé sí Boko Haram máa pín ráìsì Boko Haram máa pín ìtọ́rù sọ ìmín ẹ̀yìn dìdìrín náà lẹ́gbàrú ọ̀rọ̀ bá ń gbọ́ Boko Haram ìwà gbádá àbí a máa gun káàkọ́dá ìgbélé inú ogbó ní pé tí ẹ̀ mo ní ẹ̀yin tí a ń bá sọ̀rọ̀ wọ́n ní pé ọpọlọ yín lọlẹ̀ pọ̀ ní a fi ń sọ lọ́rọ̀ jàkújàkú bá ń fún yín ní ẹ̀bá lọ́pọlọ pípé èèyàn lè sọ lọ́rọ̀ bá ń fún yàn kí yàn gbá sóòdì pé dìdìrín ní nítorí fún ni ẹ so nítorí ìdí eléyìí wọ́n wá ní Ọlọ́run wá ní ẹ̀yin ọmọ Ísírẹ́lì tẹ́ pa òkú tẹ́ wá ń suspect gbogbo àwọn tí ó lẹ́tọ̀ pé kẹ́ suspect kọ́ wá lè bá clear tẹ́ lè bá mọ̀ ẹ pa màálù yẹn ẹ wá mú pàtì kan lára màálù ẹ mú díẹ̀ lára màálù yẹn ẹ lọ fi kan òkú ẹ fi lù báyìí pa tẹ́ bá ti lù yóò ń délẹ̀ kan náà wọ́n ti lọ sílẹ̀ lóòótọ́ òkú tó ti kú tó ti pẹ́ wọ́n ti lọ lù nínú sàárè rẹ̀ ní máa lù báyìí wọ́n náà bá dìde oní lágbájá ló ṣe kí ni lọ́pàá ويريكم آياته لعلكم تعقلون. táwọn bàbá rúkú ọmọ Ísírẹ́lì ẹgbẹ́ orúkú súntì ẹ̀ kí sú ó tó hù jáde yọ́ kọ̀kọ́ kú náà sínú sàárè lẹ́yìn ìgbà tó bá yọ orí jáde ìwọ kan kú nínú sàárè rẹ̀ nínú sàárè ìdọ́wà ẹ̀ mi ò pè lébè mọ́ nínú sàárè ìdọ́wà ẹ̀ ìwọ wá tó bá hù tán nínú ilẹ̀ lọ́wà tó wá ti wá yọ wé tó ṣe gini ìwọ kan kọ́ wá wọnú rẹ̀ ó rí wípé kàràǹfólókùn mẹ́ bí wọ́n náà ó sì ké kún àti gbogbo ẹ̀ náà sàárè padà náà rẹ̀ wọ́n ní ká má máa ká àyà yẹn lọ bá ní lásán ká máa ké ká sì máa gbà pé àyà jíǹde lókọ rẹ̀ ọ̀nà tọ́lọ̀ ń gbà máa ń sọ̀rọ̀ náà Al-Qur'ani pọ̀ bó ti wá máa sọ ní ibi tí ń lọ náà lásọ díẹ̀ fún wa náà أنشأ نبينا نوح عليه السلام استثناء بخلق الإنسان أضواءها ثم درج بذكر خلق السماوات وما فيها من الآيات ثم بالحق وما أخرج الله منها ثم ربط ذلك بالإيمان بالصانع وأن هناك معادا
وما أحسن هذا الترتيب. bẹ́ẹ̀ náà وأطلق على المعنى أنشأكم في أنبتكم بالمشابهة بين إنشاء الإنسان وإنبات النبات من حيث إن كليهما تكوين. من حيث أن náà من حيث أن كليهما تكوين. náà ẹ̀rí bá ń tí mọ́ ẹ̀ ń dá akọlọ́kà wọ́n náà bá tún sí ọ̀pẹ́ náà tọ́ ó ní láàrin yìí kéwú ni wọ́n fẹ́ ké fún wa Kí ó lọ́wọ́ jẹ́ fún wa. ó ní àmbátàkùn ọ̀sọ̀ wípé à ń ṣá àkùn wọ́n ní kí ló fà á tí wọ́n fi lọ síbi àmbátàkùn ṣe mọ̀ pé tí wọ́n bá sọ wípé àmbátà fúnmi àti ẹ̀ tá a bá sọ lédè lásán tí ìsìnkúra àrídìkò wa ni Àrídìkù wa ni nínú èdè tí èsì inú Kùránì àti sọ́bà tí kìí ṣe inú Kùránì lọ ti sọ. Yorùbá náà máa fi búyàn pé yẹ wo ló sùwọ́ yìí Ẹyẹ̀wò ló sọ. wọ́n yẹ̀yẹ́ rẹ̀ nìyàn Wọ́n yẹ̀yẹ́ rẹ ni. wọn ò lè sọ bá ń sí president Nàìjíríà pé yẹ wo ló ti ẹ̀sùn Tinubu náà wọ́n bẹ̀rẹ̀ ìwọ́ dẹ̀dẹ̀ yìí ẹyẹkẹyẹ ló sùwọ́ ní tiẹ̀ ilé èèyàn lámà ní èèyàn tí ò ní láárí ní a máa sọ pé ẹyẹ wo ló sú náà bí ìgbà tá sọ pé ẹyẹ wo ló sú tàbí ẹyẹ suọ́ iná ní àmbátàk bí ìgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní kí ló fà tí wọ́n fi lọ bẹ̀rùn tí wọ́n fi lọ sọ pé àmbátàkùn wọ́n ní tí wọ́n fi sọ pé àǹṣá àkùn للمشابهة بين إنشاء الإنسان وإنبات wọ́n ní النبات. ká lè bá a sọ wípé èèyàn Èèyàn àti koríko tí ń wù nínú ilẹ̀ àjọra wa àti koríko tí ń wù lórí ilẹ̀ àjọra wa. tàbá ìsìjọra wa náà kíní kan tó lè pa wá papọ̀ tá a lè mánéjì láàmú wa a lè lo àǹṣá fún igbó ẹ̀rùn pé a tún ti gbé kọjá ayé rẹ̀ ní wọ́n ní ìdí tí a fi lọ àmbátà Ànábì Nuhu alayhi salatu wassalam ẹnu náà ọlọ́run pé kọ́rọ̀ náà kọ́dá sásá lẹ́nu wọn púpọ̀ alayhi salatu wassalam فمن حيث أن كليهما تكوين كما قال تعالى وأنبتها نباتا حسنا. wọ́n ní àyà Suratu Al Imran àyà 37 tọ́lọ̀ ń sọ̀rọ̀ mìírí àbí oníwà anbataha nabatan wọ́n ní a lè fi wé bẹ́ẹ̀ náà bí wọ́n lò ń bẹ̀ náà Wọ́n lò ń bẹ̀ náà. ṣùgbọ́n anbataha ti bẹ̀yẹn Síbẹ̀ ọjọ́ ti bí ní kíkọ́ ọ́lẹ̀ ni ṣùgbọ́n kọjọ́ ní túnmọ̀ òjò nítumọ̀. tí dáwà nínú tẹ̀fsíìrù yìí ti dídá nǹkan nìpìlẹ̀ rẹ̀ Ti dídà kan nìpínlẹ̀ rẹ̀. ṣùgbọ́n ilé yìí ọlọ́run rèé ní Ọlọ́run rèé. ó ní وأنبتها نباتا حسنا ó ní kó grow kọ́mọ dàgbà ọlọ́run jáwà náà dàgbà rí o Àmín. ẹwà ní nàbátá hasan kí tó ń jẹ nìkan nílò Oúnjẹ nìkan kan nílò. àyà Kùránì ẹ̀ o ẹwà ní kí ni mèrè àjẹ dàgbà lọ́gbé ẹ̀ ọ jẹun ṣùgbọ́n wà ń bátà وأنبتها نباتا حسنا ìyẹn ló fi lọ mú Ìsá jáde Allahu Akbar. bí ẹ bá jẹ ń tọ́jà yóò bí máa rí Bẹ́ẹ̀ni. fà Bí a bá jẹun tó dáa yóò rí máa rí. àwọn ìwà ń bátà وأنبتها نباتا حسنا tọ́ ìyẹn bá ń rìn ayé ìyàtọ̀ ń bẹ láàrin àmbátà àti ibẹ̀ àti síbí ṣùgbọ́n ní gbólóhùn láti fi mú tafsiru ti bẹ́ẹ̀ nìyẹn pé ọlọ́run bá dámà wí wájú wà nàbátán ونباتا اسم من أنبتا عمل معاملة المصدر ووقع مفعولا مطلقا tọ́ لأنبتا ọ̀rọ̀ àwọn olùkà lélẹ̀ sákò mẹ́ ìfìráján إخراجا من يخرجهم ولم يكن إعادة من يعيدهم. nígbàtí ń ká sọ fún sọ ìwọ̀ lọ́wọ́ àmbátàkún ní láàbì nàbátá ó ní súnmà yu'idukum ثم يعيدكم فيها ويخرجكم إخراجا ọwá ní wà yukhrijukum ikhraja kò wá sọ fún àbíwà yu'idukum i'ada لأنهم جميعا مستسلمون للموت. torí pé gbogbo wọn pàpá wọn ó kú
gbogbo àwọn ìjọ ànábì náà àgbà pé àwọn gbogbo èèyàn náà rìn máa sọ pé olóòsàn òbí gbogbo aládágbádá gbogbo èèyàn lọ́gbà yẹn bí ò tí ẹ gbà bàbá rẹ̀ dà Bàbá rẹ̀ dà. bí bàbá rẹ̀ bá ń bẹ láyé gánpá rẹ̀ dà Bàbá rẹ̀ dà. ẹwà ní àárín ọmọ kí ló mú ọ lọ Kí ló mú ọ lọ? ẹnu ọ̀tà sí ara wa kí lá pé Ikú. ikú náà ní ìdí nìyẹn wọ́n nígbà tó jẹ́ sí pé gbogbo wọn ni wọ́n gbà pé àwọn òkú ẹnu tí wọ́n ń jà sí náà ní pé kò sí pé Gbéǹde lọ́jà sí. ibẹ̀ ní ní ẹ̀kọ́ sí nǹkankan àti kọ́ jẹrà sínú sàárè lásán kò sí nǹkankan wọ́n ní ìdí nìyẹn tí wọ́n fi mú ìhádà wá torí pé wọ́n jiyàn yẹn èyí tí wọ́n jiyàn fún ní ìkìráj ní àbútọ́ pé wà yóò kórí jù kan wọ́n ní a tún lè sọ nígbà tó sọ pé wà yóò kórí jù kan mú yẹ́ tí a bá ti túnmọ̀ pé ìkìráj jẹ́ ń tọ́wà ń bẹ̀ yẹn jáun wọ́n fi já mọ́lẹ̀ fún wọn ni pé wípé wọn ò gbà pé wọ́n ó gbé àdìdì wọn ẹ já wọn láyà ẹ fi yàrá já wọn láyà wọ́n gbà ẹ dìde nù sáré wọ́n ní a fi ṣe tàkì ìtumọ̀ àkọ́kọ́ nù ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tó lè tó yóò kí náà yóò kọ́ náà ni pé annal iktifa wọ́n ní títò tí a sọ pé ìkìrọ́jà lásán tí wọ́n mú ìyáádà wá wọ́n ní káàrà wọ́n ní a tún lè sọ wípé àṣírí kan bẹ́ẹ̀ náà ni pé ọmọ Ádámà ń gbàtà bá dénú sàárè ẹ̀kan náà láàdìdé mẹ́ ẹ̀kan náà ni gbogbo wa ó dìde nù sàárè èdè bí wáyà táyé yóò ṣáájú Kẹ́hìndé ara Nàìjíríà wọ́n kẹ́yìn lẹ́yìn ara Ghana òun ni ó kẹ́yìn lẹ́yìn ara Ghana bẹ́ẹ̀ kò sí yàtọ̀ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà kẹ́yìn lẹ́ẹ̀kan náà gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan náà ni tọ́bọ̀ wá rí báhùn gbà náà ṣùgbọ́n nígbà tó sọ yí pé gbogbo aláàkù nínú ayàtà ǹkára ni tó ń mà yọ̀ yí dòkùn fíà yóò dá yín padà sínú ọlẹ̀ ṣé ẹ̀kan náà gbogbo owó kò jáma lẹ́yọ lẹ́yọ níjọ níjọ lájọ lájọ ìyẹn lè kó papọ̀ láwọn gúrùpù kan lè kó papọ̀ ṣùgbọ́n pé gbogbo ayé ó kù lẹ́ẹ̀kan náà kò sí nígbà tí ọwà rí báwọn kọ̀ wá fi ìhádà síbẹ̀ tó ń mà yọ ẹ̀yìn lókùn ó fi tó ń bẹ̀yẹ̀ ṣùgbọ́n gbà tá bá fẹ́ dínú sàárè táà dìde lẹ́ẹ̀kan náà lóní tó wà yóò ẹ̀ẹ́dẹ̀ òwe alẹ́ẹ̀kan náà ni gbogbo yín ń jẹ báwọn kò sí pé wọ́n kàn padà yìí máa wọ́n bá ti túmọ̀ ẹ̀ ọmọ kí ó lọ àfáà ẹ̀kan náà ní fananzur ó ní tọ́bọ̀ wá dìjọ́ àdìkì àmọ́ tàbá fẹ́ dínú sàárì ìtọ́lọ́m bá fẹ́ gbé àdìdì ẹ̀kan náà ló fi jẹ́ sí pé masdar wà ń bẹ̀ wà yóò kúrò jù kún ìfà pípẹ́ ẹ̀kan náà wà lọ máa wo àwọn àyà Kùránì ti sọ fún wa pé ìdá ìfùjà yíyà lọ́lọ́m fi sí ọyà sí Kùránì ẹ̀ṣọ́ tó súnmọ́ àyà 68 ó rí jẹ́ aláyà ń bẹ̀ tó bá ti rí ìdá ọjọ́ ọláyà náà ọ̀rọ̀ létí nìyẹn ìdá ọjọ́ ọláyà náà ó ní sọ́tù súnmọ́ àyà 68 olúwásọ fún wọn náà fẹ́ fàfẹ́ sóòrì lásọ ẹ̀ ọ̀yà ثم نفخ فيه أخرى nígbà tí wọ́n fa èyí táàfi kó náà sàárì táàfi dìde kí ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà ni ó dìde ní ohun ti lẹ́ẹ̀kan náà ni látàmọ́ tútù kò sí pé à ń nàpà mọ̀fẹ́ náà sàárì tẹ́mà tí ní ẹ dìde fáyídá fáyídá nìyẹn oní lójú ẹsẹ̀ ní lẹ́ẹ̀kan náà ni kìyà mú kálùkù dìde ó ní pítọ̀ bá bẹ́ẹ̀ dé lójú ọmọ náà
ó máa nà. Nínú sàárì ọgbà bẹ̀. Tọ́lọ́mbà lọ pé ọyá ẹ dìde. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe sùn tẹ́ jókòó yìí? Bẹ́ẹ̀ ṣe sùn yẹ ṣe jókòó yìí. Tàbá ní ẹ dìde. Tàbá ní ẹ dìde. Ẹ rọ̀ díẹ̀ náà. Ẹ rọ̀ tìkọ̀tìkọ̀ díẹ̀ náà. Bóyá pátápátá bọ̀ sínú àwẹ̀ gan. Ó sínú àwẹ̀ gan-an. O lè sáré dìde nírú dídìde tí ó ṣẹlẹ̀ tọ́lọ́mbà ní ẹ̀dẹ́ nù sáré. Suratu Yasin àyà 53. Suratu Yasin àyà 53. Olúwa sọ pé nǹkan. Ìta fẹ́nu mẹ́rin ni pé fa'idahum ìdá fún ara rẹ̀ jẹ́ aláyà ni. Jẹ́ aláyà ni ìzá. Fáà tí wá ń bẹ̀ ń bẹ̀ ń sọ pé kọ́mọ̀tì tutù ni. Ó bá ti tutù. Orí ni ọwọ́ máa sọ pé nǹkan ìlà ṣe àtàwọn tí a bá ti ké bí ọyá àrèkè á máa tó kí wọ́n tó wí délẹ̀ náà ni. Èmi ọ̀rẹ́ ń tó jí lójú oorun tó lè sáré gan tó ti ẹ̀ká ní kó sí ìrànà gan kò lè dìde lẹ́ẹ̀kan kó sì máa sáré lọ. Níjọ́ náà fàídà ohun kíyèsí gbólóhùn jẹ̀mí ọ̀hún tó wà ń bẹ́ẹ̀ ló jẹ́ máa sọ pé áyàtà túnmọ̀ lọ́wọ́ pọ́ sún máa yóò fúrí. ويخرجكم إخراجا ìkọjá náà lọ jà láyà tó fi jẹ́ sí pé gbogbo èèyàn jọ náà fáyídá ìmọ̀ wá mọ́ dáyà láàmú gbà mí ọwá ní wà ní kólítà kí ló dé tó fi jẹ́ sí wípé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wà sọ́mọ́ yọ̀yìn ìlú kan ó mú síbò jùmlà wà ó ń fi ha wà sọ́mọ́ yọ̀yìn ìlú kan ó mú fi ha wà ń bẹ̀ mọ̀ wá débi wà yọ̀ kòrí ìlú kan kí lọ rí sí pẹ́ ẹ̀kọ́ wà ń bẹ̀ wà yóò kòrí ìlú kan Suleiman wà yóò kòrí ìlú kan mínìhà ọmọ àrètí mínìhà ń bẹ̀ náà wà yóò kòrí ìlú kan mọ́kàláyà ọmọ aka ní kárí pé wà yóò kòrí ìlú kan mínìhà ìṣẹ̀rájá kọ̀ wá mú mínìhà wá ń bẹ̀ ní kíkọ́ ṣùgbọ́n túnmà rẹ̀ sí gíní ọwà ń bẹ̀ wọ́n ní kí ló dé tí wọ́n fi wá fi mínìhà síbẹ̀ wọ́n ní kó lè bá àjẹ́ sí pé jaláyà ìṣẹ̀rájá kó lè bá àjá dáadáa náà ويخرجكم wọ́n wá ní mínìhà tí wọ́n wá ní kò sí ń bẹ̀ ọ̀hún ọmọ wá bí áyà kan àbí nígbà wá wà bí áyà kan kí lẹ́dí tí fi wá wà ń bí ilé wọ́n ni ọmọ pánàbí ní òun mọ̀rọ̀ sọ́pọ̀ ni alayhi salatu wassalam tractor higher 58 55 tractor higher 55 Olúwa sọ pé nínú àfàlámúná wọ́n bọ́ pé ìmọ̀ ó lè máa dàyàn láàmú ń gbà míì ṣùgbọ́n tí ma ń bá mọ́ tọ́mọ́ kanga kò ní dà ọ́ láàmú yọ́ máa fà ọ́ lọ ìmọ̀ yọ́ máa fà ọ́ tẹ̀ lọ síbi ìmọ̀ míì náà ṣùgbọ́n tí ma yẹn ọ̀bá dáka tí ọ̀bá mọ́ kanga ìmọ̀ yẹn tí ó bá rú tí ó tòrò
yóò bá ti ẹjẹ́ o. Yóò bá ti ẹjẹ́. Ìyẹn ní ń pè láàbọ̀ ọmọ. Àbọ̀ ọmọ má dà ẹ̀ láàmú. Tó áyà mí nìyí wọn fi mí ní ha síbi ti ìtànké. Wọ́n wá fi síbi ti sọ́tọ̀ ha. Ọwá ní mí ní ha kọlákúnnákún lẹ̀ láti dáyín ọjọ́ áyà wípé wallahu ìwọ́n tó ká Kùránì fún mi ọ ma ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo oríkì ọgbọ̀rọ̀ nǹkan mi ọdún mo ti já lọ bá nìsí àbọ́ka kéwúná ọwájọ́ wà papọ̀ ọwọ́lọ̀ lọ ní sẹ́kọ̀nsì kan wáyé sẹ́kọ̀nsì kan yọ́ dàrú mọ́ lórí tọ́ ó ní nígbàtọ́ pé mi ní àfàlàkùnákùn ó sì dédé kí nínú àyàtà ń pé wọ́n wà fí àánú ẹ̀yìndókùn wà mí ní àánú kúrèjùkùn tààrọ̀ta ọwà sí dédé kí tàbáwá wò ń bí a máa rí pé a ti gbọ́ pé mínira àti méjèèjì jọra wọn àbí wà fi ha ó sì jọra wọn àbí tọ́ wà mínira ní fúríjù kún bí mínira ń bẹ́ ń bí eléyìí kò sí níbi àyà wàyó orin kí ló fà á náà torí pé ìtọ́ ń sọ̀rọ̀ rẹ̀ nínú sọ́tọ̀ àtàwà yìí jùmlà kí ni aláàfáà ni ọmọ gbọ́ yẹn ẹ̀yà àfáà ní pé sẹ́ntẹ́ǹsì yẹn ti kí ni olóòkọ́ ni kìí so ní ọ̀rọ̀ ṣe olóòkọ́ ni wọ́n náà ti wò bẹ́ẹ̀ ó rí nígbà tó pẹ̀lú mínú àlápínákún àbí ọwọ́ sí ẹ̀rọ ọ̀bẹ̀ ní ṣòro ní pé òní máa wá fáìlù káàkiri lọ́wọ́ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ohun ní ìsí ó ti fi yọ pé jùmlà kínà mínú àlápínákún wà fi ha mọ̀yìndókún wà mínú àpòyédókún wọ́n máa máa náà bí sọ̀rọ̀ àdéhì èyí tá wọ́n ń ké lọ́wọ́ yìí tí ẹ̀ jùmlà àwòrò oún tí ẹ̀ tó ìléyà bó ló ṣe wí ó ti sálọ bó ló ṣe wí ó ní ìwà ayé lè ń ga kọ́ mọ́ fẹ́ sọ ìtọ́tẹ̀lé ni pé jùmlà oníbẹ̀mẹ̀ ẹ̀jẹ̀ máa sọ yàtọ̀ síra wọn àádùn bá ìtorí àkókò wa ti lọ ìwé mẹ́rin ní bẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ àríkìrí láwà mẹ́ Subhanallah ọlọ́run sọ àjọ lálọ́ ìta gbọ́lọ́n jẹ́ wúlò fún aláyé ó ti wúlò fún aláàkìyàmọ̀ ọba tó jẹ́ kí tò ní oyé wa tọ̀lá náà lọ́n jẹ́ oyé wa ìtò yíwa iná ọlọ́run jẹ́ dàrú mọ́ wa lọ́wọ́ àyà tò ní tí a ké àbìbẹ́ lọ́wọ́ ọba náà bá kan ẹgbẹ́ bá ti máa sábà sí o náà ni pé ọlọ́run ní mọ́ ní kẹ máa jáde láti inú ilẹ̀ lẹ́yìn wá àgbà náà inú ilẹ̀ náà ni ẹ padà sí inú ilẹ̀ náà lẹ́sì padà sí ibẹ̀ náà láti tún ti fàyín jáde padà ibẹ̀ náà láti ti fàyín jáde padà wallahu anbatakum minal ardi nabata a lè máa fi bẹ́ lọ́hun wípé oríkì ara wa ọlọ́njẹ́ ó pé pérépéré torí pé nabatan ní pé ìtọ́ yanjú nìyẹn wallahu ọlọ́run ní ìmì ni mo dá yín tí mo mú jáde nínú ilẹ̀ tẹ́ wá pé pérépéré ọlọ́run kó fún ẹnìkọ̀ọ̀kan alálàáfíà tó pérépéré kó fún a ní ìmáyì tó pé pérépéré kó sì fún a ní gbogbo nǹkan tàbí sáyé wa ní pérépéré ya rabbal alamin ya dhal jalali wal ikram subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àwọn tó fi ìgbìmọ̀ sọ tí wọ́n dílé àwọn tó fi ìgbìmọ̀ sọ tí wọ́n dílé àwọn tó fi ìgbìmọ̀ sọ tí wọ́n dílé àwọn tó fi ìgbìmọ̀ sọ tí wọ́n dílé
lálàáfíà fáwọn tó fi ìfàsọ́ síwájú rẹ̀. Àwọn 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 tó fi ìfàsọ́ síwájú rẹ̀. Àlékún mọ́lá pẹ̀lú Lálàáfíà fáwọn tó fi ìfàsọ́ síwájú rẹ̀. Àlékún ọlá pẹ̀lú àlàáfíà fáwọn tó fi ìfàsọ́ síwájú rẹ̀. Barakallahu. Assalamu alaikum.